kẹ̀gbọ́lẹ̀ ayọ̀. Àmín ya Allah. Ọmọ ọkọ ilẹ̀ ọkọ̀ kan ṣùgbọ́n ọlọ́run mọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ọlọ́run má fi ilẹ̀ gbà kọ́. Àmín. Insha Allah. Gbogbo ẹ̀yin yàwá náà mo kí yín púpọ̀. Allah. Ọlọ́run bẹ́ẹ̀ ṣe náwó tẹ̀ nára. Ọlọ́run mọ̀jẹ̀ pọ̀pọ̀lá sí gbà. Àmín. Ọlọ́run bisimilahi náà fẹ́. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Mo wá kí àfa wa olóríire gbogbo gbà kì í sọjọ́ òní nìkan. Allah. Àfa àlùwàdúùdù àbí àlùwàdúùdù ni wọ́n ti ń sori ilé bọ̀ tipẹ́tipẹ́. Òní yìí èsì àkọ́kọ́. Agàdìpọ̀ kàn jẹ́ bíi public one ni. Allah. Bàbá ọba tó bẹ̀rẹ̀ sí báyìí dá sọ̀rọ̀ báyìí. Ọlọ́run ò ní mú orin náà kó lára yín. Àmín ya Allah. Gbogbo ọ̀nà tí ẹ ti ń gbà á dúpẹ́ oore Ọlọ́run. Lẹ́kọ̀ọ̀kan ní gbangba Ọlọ́run ní ẹ̀sùn fún láíláí. Àmín. Báwa bàbá náà tí wọ́n jókòó tí wọ́n dá àlùlámà àti bàbá Sheikh Royid. Ọlọ́run mọ́sá ìgbàdo ẹnìkan. Àmín. Inshallah. Ohun tí wọ́n ní ká sọ lónìí, Bẹ́ẹ̀ni. òun náà ni the significance of knowledge in humanity. Pàtàkì ìmọ̀ láwùjọ ọmọnìyàn. Torí pé bí ọjọ́ bá ṣe rí náà la ṣe máa dànà ọmọ. Bẹ́ẹ̀ni. A ò nílò ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. Ṣùgbọ́n tá a gbọ́ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn, ní tí ó ṣe wá láǹfààní. Kí ni pàtàkì ìmọ̀ láwùjọ ọmọnìyàn? Ọmọnìyàn yóò máa jẹ́ ọmọnìyàn lọ́nà méjì. Nínú ọmọnìyàn ó máa jẹ́ ẹranko tí yóò máa wà gẹ́gẹ́ bí ẹranko. Allah. Tàbí ọmọnìyàn máa wà gẹ́gẹ́ bí ọmọlúàbí ọmọnìyàn líle. Ẹni tí wùwà bí ẹranko tọ́jú ọmọnìyàn, nǹkan kan bẹ tọ́sọ̀nù lára ẹ̀. Ọmọnìyàn tí yóò máa wà gẹ́gẹ́ bí ọmọlúàbí, nǹkan kan ló pamọ́ sí lára. Allah. Kí ni nǹkan tọ́sọ̀nù lára àkọ́kọ́? Kí ni tó pamọ́ sára ẹnìkejì? Gbólóhùn kan náà ni, òun náà ni àlè ìlìm. Kí ni àpéjọ máa ìmọ̀ ni? Tí ẹ bá rẹ̀ ń tọ́ bá nímọ̀ láwùjọ káwùjọ tó bá wà tí ó yàtọ̀. Ṣé wọ́n ní kó dá sọ̀rọ̀? Ohun tí ó fi dá sọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ Al-Qur'an. Bẹ́ẹ̀ bá ní kó dá sọ̀rọ̀, ohun tí ó fi dá sọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ Ṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Wọ́n ní ma yuridullahu bihi khayran yufaqihu fid-din. Ó lẹ́ni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí láyé pé yóò máa rọ́mọ nìyẹn jẹ́ níbikíbi tó bá wà yufaqihu fid-din. Ọlọ́run ṣe kí ni o yóò fún lágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀. Ẹ wà wọ́n máa tọ́ka Al-Qur'an. Ẹ wà wọ́n máa tọ́ka ọ̀rọ̀ Ṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Kí ló fà á? Pàtàkì ìmọ̀ nìyẹn. Àwọn kan bẹ tí wọ́n rò táyà káàkiri àdúgbò. Àwọn kan bẹ tí wọ́n wọlé onílé tí wọ́n ń jalè káàkiri àdúgbò. Àwọn kan bẹ tẹ́gùn ò tiẹ̀ súnlé mọ́ under bridge ni wọ́n ń sùn. Kí ló sọ lára wọn jẹ́ mọ́? Ìmọ̀ ni ò sí lára wọn. Ìmọ̀ tó sì wà lára àwọn ọmọ tiwa yìí làbí dúpọ́ lọ́dọ̀ wọn pé alhamdulillah. Alhamdulillah. Nínú nǹkan àkọ́kọ́ tí Ọlọ́run kọ́kọ́ fi sọ Al-Qur'an kalẹ̀ fún Ṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Òun náà ni ọ̀rọ̀ ìmọ̀. Iqra bismillahir rahmanir rahim. Iqra bismi rabbikal ladzi khalaq. العلم أفضل قتل يضيف طالبه لأن يدين ودنيا بلا من أدمي لأن يدين ودنيا بلا من أدمي. Tí a bá ń sọ ń pa ìmọ̀ pé lágbájá ọwọ́ rẹ̀ tayé ó sì ráyé lò jàmá. Òun náà ni kéèyàn onímọ̀ kó ṣe kí ni o kó tún máa tún lẹ́kọ̀ọ́ pẹ̀lú kí ni o pẹ̀lú ìmọ̀. Ẹ̀rọ obìnrin tí ó bá nímọ̀ tí ò sì lẹ́kọ̀ọ́ kò lè rí ọkọ pé. Ọkọ kan, ọmọ kan, ọmọ kan, ọkọ kan, ọmọ kan, ọkọ kan títí táyé ló fi bàjẹ́ tẹ́yẹ. Tẹ bá rí ẹni tí àlùbáríkà ìmọ̀ bá ń bẹ lára rẹ̀ jàmá tó sì lẹ́kọ̀ọ́ ìgbésí ayé ṣe kí ni o yóò tòrò yóò ṣe kí ni o yóò sì dá. Eléyìí la fi rọ gbogbo ẹ̀yin òbí tí ẹ jókòó kalẹ̀ ní abẹ́ tẹ́ǹtì yìí. Ẹ má jà bọ́ kékeré, ẹ má jà fi mú ìmọ̀. Ẹ má jà bọ́ tẹ̀pẹ̀lẹ̀, ẹ má jà fi mú ìmọ̀. Àlùbáríkà ṣe kí ni o àlùbáríkà ń bẹ ní ara ìmọ̀. Nínú àdìsí Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Wọ́n ní alihilimu yaalu wàlà yóòlà àlè. Ìmọ̀ lọ́gàjù kò ṣe kí ni o kò sí tọ́ka tó mọ̀ láyé. Tí ẹ̀ bá nímọ̀, òun yóò di gómìnà. Tí ẹ̀ bá
nímọ̀ òun yóò di doctor tí èèyàn bá nímọ̀ òun yóò di engineer tí èèyàn bá nímọ̀ òun yóò di mathematician tí èèyàn bá nímọ̀ òun yóò di physician tí èèyàn bá nímọ̀ òun yóò jẹ́ imam tí èèyàn bá nímọ̀ òun yóò jẹ́ geographer. Kí ló fà á? Ó ní àdìyílìmù ya àlù wà láàyè. Ìmọ̀ lọ́gà kò sí kéde kò sí ọ̀gá tó mọ̀. Pàtàkì ìmọ̀ níbẹ̀ náà ni pé tí èèyàn bá lè jẹ́ ẹni tó nímọ̀ jàmá ayé ọmọ sí yẹsà. Ọ̀gá ti dé o yẹsà. Ọ̀gá ti dé o yẹsà. Ọlọ́run dákun tí wọ́n ó ṣe yẹsà ọmọ tàwa náà. Amina ya Allah. Ẹ̀sà bí dáadáa jàmá. Amina ya Allah. Wọ́n ó ṣe yẹsà wa náà pẹ̀lú òun. Amina. Àbọ̀dọ̀ gbọ́ ká wá sọ̀rọ̀ yẹn. Allah. Ó ní àlè ìlìmù yarfa'u baytan la imada lahu. العلم يرفع بيتا لا إماد له. Gbogbo tí a ń pè ní mọ̀ láyé, ilé tẹ́lì kankan ọ̀mà, ilé tẹ́lì kankan ọ̀mà òkìkí ìmọ̀ náà. Allah. Torí ẹni tọ́jọ́ onímọ̀ níbẹ̀ tọ́jọ́ knowledgeable person. Wọ́n ti kí ni wọ́n ga ilé àbá ilé sọ̀fíọ̀ ló kò sí owó fi máa sọ̀fíọ̀. Torí ìmọ̀ sọ́fẹ̀ tó máa ń pa ìwọ́n fi máa lè sọ̀fíọ̀. Allah. Ìyẹn fọ́ọ̀mù bẹ́ẹ̀ ìta ilé pọ̀ lágbègbè tá a wáyé. Ilé Ògúndèjì ilé ni, ilé Àkẹ́lò ilé ni, ilé bàbá wo ilé ni, ilé ẹlòmínà ilé lẹ́ntẹ̀mà. العلم يرفع بيتا Àlìyílìmù yarfa'u baytan la imada له. jọba ilé tí ò lóko kankan ni. Bí làwọn onímọ̀ lè sọ̀fíọ̀. Allah. Ọ̀gá sẹ́wọ̀n rẹ̀ ká dé Mùsùlùmí ẹgbẹ́ lọ sí lè sọ̀fíọ̀. Ẹgbẹ́ lọ sí lè Ògúndèjì, ẹgbẹ́ lọ sí ọ̀dọ̀ Àlìwáyìd. Jọba ìmọ̀ ló ṣe kéde o, ìmọ̀ ló gbé wọn ga. Ìmọ̀ ló débẹ̀. Wàlìdáhàlú ya àdúmù baytan lì í sí wàlùkọ́ra. Ẹ wá rí tí wọ́n ń pè láì mọ̀kàn jẹ́mọ̀ ọmọ wo ní ọlá ni o. Ẹ lọ gbọ́ àwọn ilé ọlọ́lá tí wọ́n ti lu ṣẹ̀kẹ̀rẹ̀ ń bẹ̀. Kèlé kan dé tẹ́sà ń lùlù tí wọ́n ti gbọ́ ìjọba kí lọ́pàá. Ìyá àìnímọ̀ ni. Bákan náà nínú àdìsí Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Òun náà sọ fún wa wípé ní tí à ń pè ní mà. Èyí tó dáa jù ní mọ̀ ní kí ni òun náà kéèyàn máa fi mọ̀ ṣiṣẹ́. kéèyàn máa fi mọ̀ ṣiṣẹ́. Kéèyàn onímọ̀ kọ́ máa fi mọ̀ ṣiṣẹ́ kò wúlò rárá. Allah. Nínú àdìsí Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ó ní khairukum man ta'allama ta'allama al-Qur'ana wa 'allamahu. Ó lẹ́ni tó fi ń dáa jù nínú yín o. Khairukum máa kí ló wé. ما تعلم القرآن وعلمه. Òun náà lẹ́ni tó ní máa al-Qur'an. Allah. Tó tó fi ń kọ́ yẹn. Allahu akbar. Àbáwá Sheikh Al-Wadud. Ìmọ̀ al-Qur'an tí wọ́n ní yìí, wọ́n á dàlù lásán. Wọ́n tún gbìyànjú láti jẹ́ kó tún wà extend sí kí ni ó sì other places. Gbogbo àwọn ọmọ tí wọ́n ka al-Qur'an yìí bẹ́ẹ̀ sí ka ẹ̀yin òbí tẹ́ ẹran wọn lé kéwú. Tẹ́ ń fún ọ lẹ́gba ẹ̀yin náà ti ń gba ládá. Bàbá wa náà tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ náà. Àwọn náà ti kí ni o. Wọ́n ti ń gba ládá. Ọlọ́mọdún wọn ládá. Àmín. Bákan náà nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Ó ní ìzàmáta ibnu Adam ìǹkọ́ta àmàlùwò ìlà bisalas. Tọ́mọ èdè ènìyàn bá kú tán, nǹkan mẹ́ta ni ó ṣẹ́kù fẹ́ dà á. Nígbà tó bá ṣe kí ni o, nígbà tó bá ti gbẹ̀rù. Aláwọ̀kọ́ bẹ̀rẹ̀ kí ni o, òun náà ni sọ́dàkọ́tún dàríà. Sadaqatu jariyah. Sàárà tó kù bá ṣe nígbà tí bá ń bẹ láyé, wọ́n á máa fi hàn pé lágbájá o kú oríire o. Mo kí ọba Sọ̀fíọ̀ Ishaq Jimá Sọ̀fíọ̀ o kú oríire. Wọ́n gbẹ́ kànga alhamdulilah ayé ń pọnmi wọn. Wọ́n pọnmi ọlọ́run níbi kànga tí wọ́n gbẹ́. Wọ́n kọ́ mọ́ṣáláṣí alhamdulilah àwọn jàmáà ṣe kéde o àwọn jàmáà náà ń kírun bẹ̀. Èyí tí àwọn ọmọ tó wá tún ṣe lẹ́yìn ìgbà tí wọ́n tún kú tán náà lára ilé náà wà o. Sadaqatu jariyah. Sadaqatu jariyah. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun náà ni àwọn ìlímọ̀ yóò taba òbí. Àwọn ìlímọ̀ yóò taba òbí. Ẹ̀yìn náà lóko tí pé kí ni importance of knowledge in humanity. Òun lè lè ta wa yìí. Iná ni ìmọ̀ tí òkú bá kọ́ ẹ̀dá tó fi máa yàn kó lórí pé ó kú jàmá. Lẹ́yìn èsì sáfà látara àmọ̀ náà. Wọ́n máa kí ni wọ́n á máa kọ̀ ẹ̀sán rẹ́lẹ̀ fún kí ni fún rẹ̀ níbẹ̀. Bàbá wa Al-Wadud Ọlọ́run ní kẹ́ ẹ kú báyìí o. Ikú tó yára Ọlọ́run ní fipá yín gbà wọ́n. Àmín ya Allah. Ẹ máa jẹ dáadáa Ọlọ́run láti ṣe é lọ. Àmín ya Allah. Ẹ máa jẹ lórí gúngún ẹ̀mí. Àmín. Ẹ jẹ lórí àlàáfíà tó kú. Àmín. Ní ògo tó lọ àárẹ̀ ò ní ṣe yín. Àmín ya Allah. La hawla wala quwwata. Illa billahil azim. Àwọn ọ̀làdùn sọ́ọ̀lì hu yẹ ti hù náà. الولد الصالح يدعو له. That is the importance of knowledge.
ọmọ tí òkú bá bí tí ọba fẹsẹ̀ rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́hún kò lè ṣàdúrà fún bẹ́ẹ̀ o ìmọ̀ lè yóò ṣe kíni o lè yóò ṣàdúrà fún kíni o lè yóò ṣàdúrà fún òbí rẹ̀ nítorí ìdílé yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú láti kíni o láti lè máa fún àwọn ọmọ alẹ́ kíni o máa fún ọ nímọ̀ láti ẹ̀ wọ́n ṣe kíni o wọ́n á lò mọ̀ yẹn dáadáa bákan náà níparí ọ̀rọ̀ mi torí pé ilẹ̀ ṣe kíni o ilẹ̀ ti rọ́ báyìí màá parí ìtàn kan ní ayé ànábì Musa alayhi salatu wassalam àti ànábì wa Khidir alayhi alayhi salatu salatu wassalam. eléyìí ọmọ sọ wa pé ìmọ̀kímọ̀ tá a bá ní ẹ má jà á ṣègbéraga Allah. ohun tó lọ́n bá fún wa ẹ má ṣe kí ni o ẹ má jà á ṣègbéraga ká ṣe sùúrù ká ṣe bí ẹni tí ò ní kankan ẹ jẹ́ wọn máa fi mọ̀ yẹn ẹ jẹ́ wọn máa fi polongo wa káàkiri ànábì Musa alayhi salatu wassalam Wassalam. ó wà nílùú Bani Israel Allah. ó wá sọ pé gbogbo yín pátá kò sẹ́ni tó ní mọ̀tò mi Musa alayhi salatu wassalam ká má sọ bẹ́ẹ̀ mọ́ ìmọ̀ wo lórí tó ṣàǹfààní fáwọn èèyàn ọlọ́wọ́ dà pé ìrẹ́ Musa ó bàá rán lọ síbì kan lọ́sọ̀dọ̀ ẹrú wa kan tó bá dọ̀dọ̀ ẹrú wa náà ọlọ́wọ́ á fi ìmọ̀ tó lágbára ọlọ́wọ́ ó fi kó tó kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ nígbà tí ànábì Musa alayhi salatu wassalam. nígbà tó débi etí odò náà Allah. ànábì wa Idrees alayhi salatu wassalam Wassalam. ó yọ sí pé ahlan wa sahlan wa mar'ada bikum. ya nabi Allahi Musa Musa yà pé ìwọ Ọlọ́run kí ló ṣẹlẹ̀ yìí ìwọ tó rí mi rí tó sì mọ́ kàn pàdé bí Ọlọ́run ní mí èmi Musa bó ló ṣe jẹ́ ànábì wa Idrees alayhi salatu wassalam ó sàwọn kìlọ̀ ọkọ pé ìrẹ Musa ò lè ṣe sùúrù pẹ̀lú Ọlọ́run ó ṣe sùúrù ẹ̀kọ́ méjì mẹ́ta lànàbì Musa kọ́ tó fi fẹsẹ̀ fẹ́ nítorí ìdílé yìí táwọn ẹ̀bà rẹ̀ ni pé pàtàkì ìmọ̀ láwùjọ òun náà ní pé gbogbo àwa tá a wà ń bì í ẹja sẹ́sọ̀kòtò wa o a sì mọ àwọn ní ẹran kíní ẹran àdín ní èèyàn máa ṣe kíní èèyàn máa tọ́ ni tí èèyàn bá tọ́ yóò ṣe kíní yóò di ẹran àdín àsìkò tá a wà ń sìn Nàìjíríà àsìkò tó hot ni àwọn òbí wọn àgbà bìkítà ọmọ má ọmọ náà ò bìkítà òbí má ayé ń bàjẹ́ sí gbogbo àtàwọn ní private schools ẹ jẹ́ ká lọ wò dáadáa àwọn òbí ọ̀sẹ̀ wo ilé ẹ̀kọ́ mọ́ ẹ dà wọn rí fóònù pé wọn ẹ ló bàbá alágbájá ẹ ló ìyá alágbájá ẹ dàpọ̀ wọn láàyè tó pọ̀ o lórí owó tó torí sẹ́nẹ̀ lọ́sẹ̀ kẹsàn-án jọ̀mọ́ ẹ ti jẹ́ ká bẹ̀rẹ̀ Ọlọ́run ẹ dàpọ̀ wọn pé òun fẹ́ jèrè ọmọ òun fẹ́ jẹ́ ká yẹ ọmọ òun ní ìtumọ̀ nínú ayé jọ̀mọ́ èyí ẹ lọ wọ ṣòkòtò dáadáa ní o èyí ilé ike tọ́jú ọ̀rọ̀ tọ́lọ́hún ẹ ní jẹ́kẹ́sẹ̀ àwọn ọmọ yẹn ọjà ń bẹ̀ èyí ilé ìwé náà both Western and Arabic one jọ̀mọ́ ẹja mójútó dáadáa ẹja mójútó dáadáa àlùbáríkà ń bẹ ń bi ẹ̀kọ́ o àlùbáríkà ń bẹ ń bi ìmọ̀ o ọlá ń bẹ ń bi ẹ̀kọ́ o ọlá ń bẹ ń bi mímọ̀ gbogbo àwọn tọ́ga lónìí tí wọ́n jẹjẹ kújẹ tí wọ́n ṣe yahoo tí wọ́n náwó ẹkú tí wọ́n náwó ẹ̀jẹ̀ tí wọ́n náwó bànújẹ́ jẹ̀mọ́ àwọn òbí wọn ti dára fún ọ náà ni gbogbo ẹ̀yin òbí wa tẹ̀ wá ń bì í Ọlọ́run dákun jẹ́ ká jèrè àwọn ọmọ wa ká tẹ́wọ́ báyìí Ọlọ́run á bì ọ́ èyí tá a ṣe lónìí yìí wọ́n jẹ́ kó jà sí mọ́ fún wọn lọ. àwọn àbá wa tí wọ́n gbé tòyí kalẹ̀ Ọlọ́run má jà ó rírà rè fún wọn o. gbogbo ẹ̀yin bàbá wa náà tí ẹ kú ìjókòó yìí lọ́wọ́ tí nǹkan fi ń túbà tó fi ń da Ọlọ́run má jẹ́ mùsùlùmí. gbogbo ẹ̀yin ìyá wa náà mo kì í púpọ̀ Ọlọ́run ká máa bí àbùkátà. ìgbà tó ń jọ wọ́n bá jiná tán fún wa jẹ́ Ọlọ́run mọ́jọ́ wa lọ. má jà á fẹ́ kó jẹ́ má jà á fi ìbànújẹ́ jẹ́ ìṣàlùkù ajé ká dá níyẹn láti ṣẹ́jú kan wọ́n náà tọrọ tọ́ fẹ́ nu Ramadan la wà. ó ní àkọ́kọ́ ọjọ́ nínú Ramadan sọ́jọ́ kẹwàá rahman ló pè ìkẹ́ ló pè ọlọ́jọ́ kẹwàá sí ogúnjọ́ ó pè ní magfira àforíjì ni ẹlẹ́ẹ̀kẹta ni ó ti kún mi náà Ọlọ́run ó tilẹ̀ kó nínú náà lépa Ọlọ́run àbíọ́ gbogbo tá à ń bẹ̀bẹ̀ fún lórí ìdùnnú lórí ayọ̀ níjókòó tá a wáyé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan ọ̀rọ̀ dàrú nínú Ọlọ́run níwọ̀n náà sẹ́kọ̀ọ́ orí rẹ̀ látòrí àwọn aṣíwájú rẹ̀ aláàjìwá Abdulwasi mo ṣàdúrà fún dákun máa wà pẹ̀lú rẹ̀. wọ́n fi ilẹ̀ gbàgbọ́ tó fi dórí ilé kan jáàmù àwọn. ẹ̀yìn tábí àmì ètú ọlọ́mọdé òkú ká máa lé. ọlá bisimilahi alifataha. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin. ana rabbika. rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil